أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله. Adá ọpẹ́ fún Ọlọ́run ọba tí ọpẹ́ wa lọ́dọ̀ rẹ̀ tí kò lè ṣe déédéé kò sì lè tó, nítorí oore tó ṣe fún wa náà oore tí ò lópin ni, oore tí a lè kà tán ni. Ìkan gbòógì ń bẹ ní pé ó dá wa sí lórí Islam. A wúlò lọ́dọ̀ Ọlọ́run ọba ju àwọn tọ́lọ́run ọba ti pè sọ́dọ̀, tọ́lọ́run ọba ti mú lọ́lọ́. Òun nínú ọlá rẹ̀ àtàánú rẹ̀ ló fi ṣẹ́ wa kù. Ọlọ́run jẹ́ aṣọ́pọ̀ jímọ̀ láyé o. A tọrọ kí Ọlọ́run àti gẹ̀rẹ̀ àtàánú rẹ̀ fún òjíṣẹ́ ńlá Nabi Muhammad. A tọrọ fún gbogbo àwọn ànábì Ọlọ́run, a tọrọ fún gbogbo àwọn ẹni rere, àwọn àfáà wa, àwọn òbí wa. A tọrọ fún gbogbo ẹni tá a jẹ ní gbèsè àdúà. Àwa àtọrọ kẹ́ ìgẹ̀ fún gbogbo ojú tí ń wò wá àti tí ń gbọ́ wa náà, nínú ọkùnrin nínú obìnrin olólùfẹ́. A kíra wa kú ọlá jímọ̀ tèní, a kíra wa kú ọjọ́ ńlá. Ọlọ́run jẹ́ aṣọ́pọ̀ jímọ̀ láyé, nínú Islam, nínú iman, nínú ihsan. A kíra wa ń kíkí tó dáa jùlọ. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ẹ wò ní jímọ̀ tèní, ń tá máa fi rán ara wa létí Ọlọ́run, tá dẹ̀ máa fi tara wa jí gẹ́gẹ́ bí àṣà wa. Òun ní ìkan nínú àwọn orúkọ Ọlọ́run ọba tí Ọlọ́run ọba sọra rẹ̀ nínú Al-Qur'an, tó péré bẹ́ẹ̀ nínú Al-Qur'an. Ní rí nínú àwọn 99 names of Allah tí wọ́n máa ń mú káàkiri yẹn. Àmúkọ Ọlọ́run ọba lòun náà Al-Qarib, ọba tí ń bẹ nítòsí, ọba tọ́nà rí òjìn. Ṣé rí reason tá a fi ń gbà àwọn orúkọ Ọlọ́run ọba yẹ̀wò ni pé gbàtọ́lọ́ ní Sabbih isma rabbikal a'la, orúkọ Ọlọ́run ọba tó ga jù, máa ṣàfọmọ́ rẹ̀ ní gbogbo ìgbà. Tá a bá ti ń gbé orúkọ Ọlọ́run ọba yẹ̀wò, ìmánì wa, ìgbàgbọ́ wa nínú ọba tí ń jẹ́ bẹ́ẹ̀ yóò máa dá sí, yóò máa gùnkè sí. Torí ẹlòmíì ò wulẹ̀ gbé Ọlọ́run ọba yìí, kò mọ Ọlọ́run ọba yìí kan sìn ni. Bó nìyẹn ṣe fẹ́ jọ́sìn, bó ló ṣe fẹ́ rọ́ Ọlọ́run ọba sìn tó ọba mọ̀ ẹni tó ń sìn ọ̀mọ́ ò mọ tí ń fẹ́, ọ̀mọ tí ò fẹ́, ṣe bó kọ rẹ̀. Nígbà bá tiẹ̀ béèrè rẹ̀ lọ́wọ́ rẹ̀ pé ẹni tó ń sìn kí ló kọ rẹ̀, ọ̀wá mú kọ rẹ̀. Kàn pé gọ́ọ̀yàn sí kọ́ mọ́ mú kọ tọ́ba tó ń sìn ń jẹ́. Níbi ó kọ rẹ̀ náà ló ti mọ̀ ta lòun, torí gbogbo àwọn ó kọ rẹ̀ ló ní sábàbí, ló ní ìtumọ̀. Kìí ṣe pé ó kàn jó kọ lásán. Àwọn ó kọ yín ó kọ mímọ́ ni wọ́n, ó kọ tó sì ní ìtumọ̀ tó ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀ ni. Láàfin gbọdọ̀ rìlẹ́ǹtì lórí ìmọ̀ gbé ó kọ Ọlọ́run ọba yẹ̀wò. Al-Qarib là ń gbé yẹ̀wò ní jímọ̀ tòní, ọba tó súnmọ́ wa pẹ́kípẹ́kí tọ́nà rí òjìn. Ẹlòmíì ó ń dé béèrè pé Ọlọ́run wọ ojú rẹ̀ dáa, níbo ló wà? Ọlọ́run lòun ò jìnnà, Al-Qarib lòun, ìtòsí wa lòun wà. Ìmọ̀ rẹ̀ ń bẹ pẹ̀lú wa, gbígbọ́ rẹ̀ ń bẹ pẹ̀lú wa, ìyá rẹ̀ ń bẹ pẹ̀lú wa nítòsí. Wàláhì tòsí ní Ọlọ́run ọba wa, ọ̀nà rí òjìn. Wọn kì í tọ́lọ́run bá fẹ́ jẹ́ èèyàn yà, kì í ṣe tí yóò ṣẹ̀ṣẹ̀ import láti ìlú kan tí ó máa wá ní stopover tí ò ní dé bọ̀rọ̀ pé wọ́n ń dáyé Ọlọ́run ọba dúró lọ́nà ni. Ó ti fẹ́ dé tán, kinní kan ní ń dá dúró. Kò tí ì rẹ́dí àti fìyà jẹ ọ́ ni. Níjọ́ tó bá fẹ́ jẹ ọ́ níyà lérí gbogbo ẹ̀ṣẹ̀ tó ń ṣe, tó ṣe bó mú jẹ gbé yẹn, tó bá ti rẹ́dí, tí ìrádà bá ti nàró pé ìgbà tí mo fẹ́ jẹ ọ́ níyà ní tásìkò yẹn bá dé, kò sí ní tó lè dáyà ní padà. Yóò dé níjọ́ náà lọ́mọ ìpè tòsí níyà wà. Nǹkan tí ń bẹ nítòsí rẹ̀ náà lọ́lọ́run máa fi nà ọ́. Ògbọ́tọ́lọ́ ní inna andharnakum adhaban qariba. A ti kìlọ̀ ìyà tó súnmọ́ tòsí fún yín. Ìtòsí ní Ọlọ́run ọba wà kó má jẹ wá ń yà o. Ẹni bá ti gba Ọlọ́run ọba gbọ́ ní Al-Qarib, ṣe mọ̀ pé yóò kíyè sára. Níjọ́ tó bá kù wá àtẹ̀ṣẹ̀ nìkan, ò ní ṣe bí ìwọ nìkan, kò kúkú sẹ́nìkan bí tọwọ́ tún tó wò sí, kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀. Ó máa rántí pé Qarib ń bẹ pẹ̀lú rẹ̀, ọba tí ń jẹ́ Qarib, tí ìyá rẹ̀ náà wá Qarib, ìyá rẹ̀ náà súnmọ́ tòsí. Ó máa rántí rẹ̀, ó máa ti torí ẹ̀ jáwọ́ ń bí aburú. Yọ́ máa dàbí ìgbà pé ó tutù. Níjọ́ tó máa ń sọ fún un pé ló wá rówó ọ̀fẹ́ báyìí ló mú. Ó máa hàn kékeré ṣòwò ọ̀fẹ́, Qarib ń bẹ pẹ̀lú mi, èmi nìkan kọ́ mọ wà ń bẹ. Ẹ̀yin kàn ṣe bójú òtó mi ni, pé ojú táyé la wà yìí, ibi tó jú òtó, ojú Ọlọ́run òtó la wà yìí. Bẹ́ẹ̀ ni ojú Ọlọ́run ọba tó ohunkóhun. Ọlọ́run ọba ń bẹ ń bẹ pẹ̀lú rẹ̀ tí ọba sẹ́nìkan ń bẹ. Bẹ́ẹ̀ ni ìkẹ́ Ọlọ́run ọba náà, ìtòsí lòun náà wà o. Gbogbo ẹni tí ń wá kẹ́, tí ń wà nú Ọlọ́run ọba, tí ń pójú Ọlọ́run ọba dà, ìkẹ́ Ọlọ́run ọba dà, wàláhì ìtòsí ló wà. Tọrọba tí ó kí ọ náà ìtòsí ló wà. Ìkẹ́ rẹ̀ ìtòsí ló wà. Nítorí ohun tí ó ṣèkẹ́ fún ọ ìtòsí rẹ̀ ló wà. Ọ̀nà rí òjìn sí ọ rárá. Orí tó ní inna rahmatallahi qaribun minal muhsinin. Ìkẹ́ Ọlọ́run ọba pẹ́kípẹ́kí ìtòsí ló wà fún gbogbo ẹni bá láàánú, fún gbogbo ẹni tí bá ń ṣe rere. Gbogbo ẹni tí bá ń ṣe rere, àánú Ọlọ́run ọba ò jìnnà sí. Tọ́lọ́run bá ṣe tán àti kẹ́ni ìtòsí, nǹkan tòsí kan náà ni ó dowó, ní ó dọ́là, ní ó deríire fún ọ lọ́nà tí ò ní yé ọ.
Ọlọ́run má ṣà kẹ́ wa kó má ṣà ṣàánú wa. Ó tún sọ ń bomi pé ala inna nasrallahi qarib. Gbogbo ìyẹn gbọ́ tí n bá fẹ́ ràn yàn lọ́wọ́, tí n bá fẹ́ ràn yàn sí tí mo fẹ́ kó ṣàṣeyọrí, ìtòsí náà ni nǹkan láàrin ìṣẹ́jú ma bayna ghamdati aynin, láàrin ká dijú wa ń tì bá ha ti ha ká yà, yughayyirullahu min halin ila halin. Ọlọ́run á yí kádàrá padà. Àkàkọ́ wa kà pé láàrin ìṣẹ́jú díẹ̀ ráńpẹ́ ká dijú ká yàjú, Ọlọ́run lè yí kádàrá. Olòṣì kó tún dolówó, Ọlọ́run lè yí kádàrá. Olòṣì kó tún dolówó, ma bayna ghamdati aynin wa intibahatiha, yughayirullahu min halin ila halin, yughayirullahu min halin ila halin. Láàrin ìṣẹ́jú díẹ̀ ráńpẹ́ ká dijú ká yàjú, Ọlọ́run lè yí kádàrá. Olòṣì kó tún dolówó, Ọlọ́run lè yí kádàrá. Olòṣì kó tún dolówó. Ọlọ́run má ṣà kẹ́ wa. Ọlọ́run láàánú òun ò jìnnà, ìkẹ́ òun ò jìnnà, bí ìyà rẹ̀ náà ṣe jìnnà, ìtòsí náà láàánú òun wà. Lábẹ́ ipò ọba tí ń ṣàánú òun náà ìtòsí ló wà. Ọba tí ń fìyà jẹ ni ìtòsí ló wà. Gbogbo ẹni tí ń wà nú Ọlọ́run ọba, ẹ má jákàn, ẹ má jákàn o, ìtòsí nìkẹ́ rẹ̀ wà. Èèyàn gbọ́dọ̀ ti torí pé mo ti wá mo ṣàdúrà mo bẹ́lọ́n nígbà tí gbogbo wa rọrùn yìí, ìyá àjẹ́ kí n lọ pe nǹkan mi lẹ́yìn Ọlọ́run táwọn ó mú mi dọ́dọ̀ Ọlọ́run. Torí bí táwọn kan ti bẹ̀rẹ̀ ẹbọ nìyẹn o. Nígbà tó ti wò pé ẹnu mi yóò dọ́dọ̀ Ọlọ́run, èmi ẹlẹ́ṣẹ̀, èmi tí ń lè dọ́lọ́run ọba pé kó gbọ́, èmi tí ń sọ fọ́lọ́run ọba látijọ́ pé mò ń fẹ́ nǹkan báyìí tí ò dáhùn. Ẹ jẹ́ n fẹ́ kan lọ bá àwọn lágbájá, àwọn lẹ́nu wọn dọ́dọ̀ Ọlọ́run ọba, àwọn lèmi ó máa pè, àwọn máa wá bí mi pè Ọlọ́run, èmi ó máa pè yín, ẹ̀yin máa pè Ọlọ́run. Nítorí bí ẹbọ náà nù, wọ́n náà pè Ọlọ́run ọba fúnra rẹ̀. Ọ̀gbọ́ tó sọ, ó ní gbogbo ibi tọ́lọ́run ti pè rẹ̀ ní kọ̀ríìbù nínú Kùránì àyè mẹ́ta ni tó fi pè rẹ̀ gẹ́gẹ́ ní kọ̀ríìbù, yàtọ̀ sí tí máa ń ròyìn ìyá òun pé ìyá òun bẹ́ ń tòsí, ìkẹ́ òun bẹ́ ń tòsí, tó fi pè rẹ̀ gẹ́gẹ́ ní kọ̀ríìbù gẹ́gẹ́ bí orúkọ àyè mẹ́ta ni. Gbogbo àyè mẹ́tẹ̀ẹ̀ta yẹn wà ní ọ̀rọ̀ gbígbàdúà ní sọ ń bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ mọ̀ ń gbọ́ ń tẹ̀ ń wí o, mo sì lè gbàdúà yín. Ìkan nínú Suratu Saba'i níbi tọ́lọ́ ní wa inni ihtadaytu, Ọlọ́run náà Nábì sọ fún wọn pé inni ihtadaytu fabima yuhi ilayya rabbi innahu sami'un qarib. Tí n bá mọ̀nà, tí n bá dẹ́ni ìmọ̀nà, tó bá yẹ sí pé orí ìmọ̀nà mọ̀ wà, á já sí pé ọ̀rọ̀ tọ́lọ́run sọ̀kalẹ̀ tí ń fi ń dá mi lẹ́kọ̀ọ́, tí ń ní kí n máa fi jíṣẹ́ fún gbogbo aráyé, á já sí pé ńlọ́lọ́run ló ń sábàbí tí mo fi mọ̀nà. Innahu sami'un qarib, ọba tí máa gbọ́ ni torí tòsí ló wà, qaribu ni ìtòsí ló wà. Ìkan nìyẹn. Ẹni pé dodo ń tà ń sọ, gbogbo àdúrà tá à ń ṣe kò sí yìí tọ́lọ́run ọ̀gbọ́n bẹ́ẹ̀. Gbogbo tó ń béèrè lọ́dọ̀ Ọlọ́run tó máa wí fún yẹn lórí sùjúdù rẹ, tó máa wí fún lẹ́yìn irun, tó máa tẹ́wọ́ pé báyìí gbogbo ẹ̀ pátá lọ́gbọ́. Gbogbo ẹ̀ ló wà registered pé ń béèrè nǹkan báyìí, ń apply fún nǹkan báyìí. Kò sí yìí tí etí Ọlọ́run ọba di sí mbẹ̀. Ó tún sọ ń bomi nínú Suratu Hud, ó ní inna rabbi qaribun mujib. Inna rabbi qaribun mujib. Ọba mi tí ń sìn, ọba mi tí ń sìn, ọba tí ń bẹ ń tòsí ni ọ ní òjìn. Ó wá fi mujibu tẹ̀lé. Ọba tọ́nà rẹ̀ òjìn tẹ́ bá sọ̀rọ̀ tí ó gbọ́ lẹ́ẹ̀kan náà, mujibu yóò dẹ̀ dá yín lóhùn lérí ní tẹ́ ń fẹ́. Á já sí pé àdúrà tá à ń ṣe kò lọ lásán, àdúrà tá à ń ṣe kò lọ lásán, ẹjẹ́ àtẹ̀ra mọ́, kò sádùúrà tá a ṣe tọ́lọ́run ọba ò gbọ́. Kí àwa ṣe Ọlọ́run ọba ò gbọ́, àbí nítorí pé mi ò sọ̀rọ̀ jákè, mi ò ṣàdúrà náà, mi ò pariwo ṣàdúrà náà kó volume, gbogbo volume àti ìtẹ́ pariwo wí àti ìtẹ́ wí jẹ́jẹ́ bákan náà ní lọ́dọ̀ Ọlọ́run. Ọ̀dọ́tọ́lọ́ ní sawa'un minkum man asarra al-qawla wa man jahara bihi wa man huwa mustakhfin bil-layli wa saribun bin-nahar. Nínú Suratu Ra'd, Ọlọ́run ní sawa'un minkum bákan náà ní lọ́dọ̀ ẹ̀yin ọmọ ènìyàn. Man asarra al-qawla, ẹni tó sọ̀rọ̀ jẹ́jẹ́, wa man jahara bihi, àtẹni tó pariwo, tí ń ṣàdúrà, tí ń ṣàzíkiri, tí ń pariwo. Pariwo Ọlọ́run kó máa gbọ́ sánmọ̀, ọ̀rọ̀ kọ́rọ̀ ni, ọ̀rọ̀ rádaràda ni. Ẹni tó wí tiẹ̀ jẹ́jẹ́ náà Ọlọ́run ń gbọ́ ní sánmọ̀, bákan náà ni volume yìí ṣe rí ní sánmọ̀. Sawa'un minkum jura yín lọ, man asarra al-qawla, ẹni tó wí tiẹ̀ jẹ́jẹ́, wa man jahara bihi, àtẹni tó wí tiẹ̀ ní gbangba, wa man huwa mustakhfin bil-layli wa saribun bin-nahar. Ọba tí gbọ́ ni Ọlọ́run ọba. Inna rabbi sami'un, inna rabbi qaribun mujib. Ọba tó yẹ sí pé ó súnmọ́ wa pẹ́kípẹ́kí, mujibu ń tẹ báyìí síbí lẹ́ẹ̀kan náà ọ̀rẹ́dí àti dá yín lóhùn, kò sádùúà tá à ń ṣe tọ́ dànù.
ibi tí ń gbà sí lè má yé wa ẹni tó ti fẹ́ kú ní next week ẹni tó ti fẹ́ kú lọ́dún tí ń bọ̀ tó wá ń ṣàdúrà mọ́tò tí ń ṣàdúrà mọ́tò tí ń sunkún ọlọ́run gbogbo ẹgbẹ́ mi ti ra mọ́tò èmi nìkan ló kù ìdójútì yìí pọ̀ tí wọ́n á ń sunkún ọlọ́run mo sìn ọ́ mo kọ́lé láàbọ̀ mi ò parí ilé látijọ́ yìí mò ń wáṣẹ́ mi ò rí promotion lẹ́nu iṣẹ́ ń wá ń kanra ṣàdúrà ara wa ń ta ń tí ń ronú kóhun ṣe nǹkan míì lẹ́yìn àdúrà bẹ́ẹ̀ ni bí ṣe ń ṣàdúrà yẹn náà ń fọdún kọ́dún rẹ̀ sí nípa ẹtú fọdún kan kún sí fún ẹtú jẹ́ ọpẹ́ láyé jù báyìí lọ ẹlòmíì àrùn láti kọ́ pé yóò fi ṣayé pé tó bá ti pé 40 and above àrùn ni yóò fi lo gbogbo ẹ̀ tí ó fi kú láti 40 àrùn ni yóò fi lo gbogbo èyí tó kù bí ṣe wá ń ṣàdúrà láti 20 tí ń ṣàdúrà ní 30 kárakára tí ń wáṣẹ́ a máa wá sọ pé àrùn ta ni yóò fi lo 40 di 50 yẹn ẹyọ kúrò tó bá tún ṣàdúrà àrùn ta ni yóò lò láti 50 sí 60 ẹyọ kúrò kò wá ní yé e sí ní bàbá wa fi dá wa kà pé ọlọ́run má bá wa wí má bá wa jà má sì dá wa lẹ́bi o nítorí kádàrá tí ọba yé wa nígbà tí bọ́lọ́run ṣe ń tètò kádàrá ọba yé wa tá a bá wá ń kanra tá à ń àìmọ̀kan ọmọ ènìyàn ń tì wá sì sọ ọlọ́run dákun má bá wa wí ètò rẹ lérí wa dáa jù bẹ́ẹ̀ lọ kì í yé wa ni inna rabbi qaribun mujib àdúrà tá a bá ṣe ìtòsí lọ́lọ́run ọba wà ń gbọ́ gbogbo ẹ̀ ọdẹ rẹ di àti dáhùn ọlọ́run tí wàá là á mọ́lẹ̀ fún wa nù Suratul Baqara nígbà táwọn kan béèrè lọ́wọ́ ànábì pé bó lọ́lọ́run ṣe súnmọ́ wa sí aqaribun fanunajihi ṣètòsí ní bẹ ni ká máa bá a sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ am ba'idun fanunadihi àbí jìnnàjìnnà lọ́wọ́ ká máa ké tantan tá a bá fẹ́ pè é ọlọ́run wa idha sa'alaka ibadi anni táwọn ẹrú mi bá ń béèrè lọ́wọ́ Muhammadu pé bó mo ṣe súnmọ́ wọn sí sọ fún wọn pé inni qaribun ìtòsí wọn mọ́ wa ujibu da'wata da'i idha ada'ani gbogbo ẹni tó bá pè mí àdáàrin ẹni bá pè mí màá máa dá a lóhùn nígbà tó bá ti pè mí ẹni bá pè mí gbogbo ìgbà tí ń bá ń pè mí màá máa dá a lóhùn kò bá pè mí lẹ́ẹ̀mejìlá lójúmọ́ yẹn nínú wàhálà rẹ ti pọ̀ jù jára yí àwọn ẹlòmíín náà ìwọ́jọ́ ṣáà ti pè wá tó ẹ̀mí ìlú kan lẹ́ni tó ti béèrè nǹkan tí gbogbo ìgbà náà ni wọ́n máa wá ní gbogbo ìgbà tó bá ti wá ọ káàbọ̀ gbogbo ìgbà tí ń bá ń pè mí màá máa dá a lóhùn fali estate jibuli káwọn náà dèmi náà lóhùn làdáni ń pèrún wọn náà máa lọ mọ́sálásí fali estate jibuli à ń pé kó o ṣe sàárà ọ̀ dáhùn látijọ́ yìí fali estate jibuli ìjà tá a ní ọ parí ẹ̀ látijọ́ yìí fali yóò mìínú bí gbọ́ lọ́wọ́n ọba gbọ́ yé tojúbọlé aláwo mọ́ yé tojúbọlé olóòṣà mọ́ mọ́jẹ̀mú gbígbàdúrà nù la'allahum yarshudun kí la fẹ́ ló ń bẹ̀ ní kí ọlọ́run pé rẹ̀ ní kọ̀ríbù ń bẹ̀ yẹn náà pé mo sún mọ́ yín ìtòsí yín mọ wà ọ̀nà mi ò jìn wọ́n fi ní njọ́ kan anabi sallallahu alayhi wa sallam nu hadisi tí Imam Muslim gbà àwọn ló wà lérí ìrìn àjò Abu Musa al-Ash'ari sàábì anabi dáadáa ó láwọn wà lérí ìrìn àjò pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam faja'ala an-nasu yajharuna bit-takbir àwọn èèyàn wá ń pariwo ọlọ́wọ́n ọba wọ́n ṣe takbir wọ́n gbọ́lọ́n tóbi wọ́n ṣe la ilaha illallah wọ́n wá ń pariwo wí anabi wá rí i pé ìpariwo wí wọn yẹn àfi bí ìgbà pé wọ́n fẹ́ jẹ́ kọ́lọ́wọ́n bọ́ ọmọ gbọ́n sánmọ̀ lójú wọn máa pariwo anabi ní irba'u ala anfusikum ẹ fara yín balẹ̀ ẹ ṣera yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ lastum tad'una asomma ọba tẹ́ ń pè sódì wala ghaiban kìí sì ṣe pọ́nà rẹ̀ jìn pé wọ́n ń bẹ níbi kan kò sí níbi ké kó lè máa gbọ́n bí tó wà lọ́hùn ibi tẹ́ wà yìí náà ló wà pẹ̀lú yín innakum tad'una sami'an ọba tí ń gbọ́ lẹ̀ ń pè qariban ó súnmọ́ yín pẹ́kípẹ́kí wà wúwà máa kún kódà ń bẹ pẹ̀lú yín ni wọ́n fi sọ pé àdúrà tá a bá ṣe jẹ́jẹ́ ó lóore ju yìí tá a bá ṣe gbangba lọ àmọ́ kì í tá a bá ṣe gbangba náà kì í ṣe haram lọ́dọ̀ àwọn mímọ́ nítorí wípé tó bá gbé wa ṣe tó bá ti jẹ́ pàníyàn tó dáa tí èsè pàníyàn pé ẹ pariwo ọlọ́wọ́n ọba kọ́ ọmọ gbọ́n sánmọ̀ ẹ ṣàṣàlájú bá nábì kí sánmọ̀ ọmọ mi ọ̀rọ̀ rádaràda ní gbogbo ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ aláìmọ̀kan ni ọ̀rọ̀ ẹni tó fẹ́ máa sọ fáwọn èèyàn pọ́nà ọlọ́wọ́n ọba jìn bó bá ṣe pariwo tó ní ó ṣe gbọ́ ohùn rẹ̀ ohùn kọ́ ni wọ́n fi jọ́jì ẹ̀ ẹ wo bí tá nábì Yunus alayhi salatu wassalam wà nú ẹja lọ́hùn nísàlẹ̀ odò inú ẹja nínú odò nínú òru òkùnkùn dòkùnkùn mẹ́ta sulumatin thalath òkùnkùn mẹ́ta tó bora wọn ló ti pe ọlọ́run nínú ẹja nínú odò wọ́n sì ń gbọ́ lálẹ́ àràṣí lọ́hùn sọ ọlọ́run bí ìṣọba adití kì í ṣọba tí ọba tí ń bẹ pẹ́kípẹ́kí wa ni. àwọn àfọ̀mímọ̀ wa ni ká pe lọ́hùn jẹ́jẹ́ olóore ju ká pè gbangba lọ àmọ́ tá a bá pè ní gbangba náà tí ì bá ṣe pa ìmọ̀ kan pé bóyá ọ̀nà ọlọ́run ọba jìn ló mú wa máa pariwo nǹkan á máa ká ni lára ńgbà míì bùkátà yẹn káàyàn lára èèyàn onímọ̀gbà tí ó máa pariwo sọ fọlọ́run tí ó gbẹ́ ń tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ náà máa gbẹ́ pé ọlọ́run foríjì mi òun lọ́mọ irú ẹ̀ṣẹ̀ tọ́sẹ̀ kò mọ̀ pé òun ń pariwo yóò máa sọ síta bẹ́ẹ̀ wọn ní kò sábúrú ń bẹ̀.
àbí anabi sallallahu alaihi wasallam nígbà tó bá kírun wọn bá sálámà tán lẹ́yìn sálámà àwọn sàhábà Ibn Abbas ní táwọn fi máa ń mọ̀ pé wọ́n ti parí irun òun ni pé àwọn máa gbọ́ wọn àzíkìrí tí gbogbo ẹni tó kírun lẹ́yìn anabi máa ṣe tí kálukú ọmọ ẹ̀ṣẹ̀ astaghfirullah àti gbogbo àzíkàrù ẹ̀yìn irun àwọn ohun yẹn làwọn máa fi mọ̀ pé wọ́n ti sálámà ìmáàmù ti sálámà nínú mọ́sálásí tí ń túmọ̀ sí pé wọ́n máa wí sí òkè if not ẹni tí ó sí níta ẹni tó wà ń ta mọ́sálásí ohun yẹn ni wọ́n fi mọ̀ pé wọ́n ti sálámà mọ́sálásí ohun àzíkìrí ń jákè. àbí lásìkò hajj nínú sunna islamu ni pé a bá ṣe tẹlbíyà làbẹ́kà Allahumma làbẹ́kà àwíjákè ni a máa ṣe síta nínú sunna lọ́wà. àbáwọn àyàmù tẹ̀síríkì lódò àwọn azikaru tá a máa ṣe nígbà náà àwí sókè wọn ni a máa ṣe lódò ẹ̀. àwọn ibi tá a ti máa ṣe àdúrà sókè ṣe zikiri sókè nínú ìsìlámù pọ̀ tí a sì gbà lérò pé ọba tí etí rẹ̀ di là ń pè àbọ̀bá tọ́nà rẹ̀ jìn là ń pè. sọ ajá sí pé ká ṣàdúrà sókè táníyàn ti ń bẹ behind rẹ̀ bá da inú yẹn a máa dùn gbà míì jẹ́ pé àdùnjú nígbà tí máa ń ṣe zikiri lọ́wọ́ ní ọba máa pariwo yọba máa wí sókè inú rẹ̀ ló dùn ara ẹ̀ lọ yá kìí ṣe pòrò pọ́lọ́wọ́n ọba ọ̀nà rẹ̀ jìn. lọ́pọ̀lọpọ̀ ìgbà tí èrò wa bá ti dá lérí ẹ̀kọ́ sábúrú àmọ́ èyí tó lóore jù ká pè lọ́n jẹ́jẹ́. wọ́n lá Nabi sallallahu alaihi wasallam sọ fún Abubakar àti Umaru kí Abubakar ó prefer kó máa ṣàdúrà jẹ́jẹ́ kí ló fà. ó ní nítorí pé ẹni tí ń bá sọ̀rọ̀ ti gbọ́ lẹ́àní unaji sami'an ẹni tí ń bá sọ̀rọ̀ ti gbọ́ ọba tó súnmọ́ tòsí ni kò nídìí àti pariwo. Ànábì wa ń béèrè lọ́wọ́ Umaru kì í ṣe tóhun tiẹ̀ máa jákè tí ọba ń ṣàzíkìrí. wọ́n ní Umaru ní lè ó kídọ̀ nàásán àbí lè ó kídọ̀ nàásán tí n bá gbàgbé láti lè jí gbogbo ẹni tó bá ti sùn wọ́ra. ìyẹn ni pé kí n ṣe zikiri sókè ẹni tí máa ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi náà tóun náà bá gbọ́ òun náà tún ń pè ẹja ṣe zikiri mo fi tèmi rán an létí. wàá tó rúdà ṣe ìtọ́ ọ̀nà kí n sì lé léṣe tá nìkan náà rí ó lè jìnnà láfi máa ra àwọn sàhábà ridwanullahi alayhim tán bá ń ṣe tahajjudi wọn a máa ka kíra àwọn jákè tá nàbí ó máa sọ pé òtítà mizmara mim mazamiri ali Dawud mo gbọ́ ohun tìláwà rẹ lálẹ́ àná tí mo kọjá lẹ́gbẹ̀ẹ́ lé rẹ ohun rẹ dáa púpọ̀ ní anábì tí n bá mọ̀ ipò ń gbọ́ ni lahabartuhu tahbira mi ọba tún dùn sí jù bá ní lọ wọn máa ṣe sókè nígbà míì ó láǹfààní tiẹ̀ táníyàn ti ń bẹ behind rẹ bá dáa wọn a máa ṣe jẹ́jẹ́ nígbà míì èyí tá a ṣàfẹ́ mú jáde ńbẹ̀ ni pé kò gbọ́dọ̀ sí nínú ọkàn rẹ kò gbọ́dọ̀ wúrí wúyẹ́wúyẹ́ kí ọ̀nà Ọlọ́run bá jìn sí ọ. gbogbo situation tó bá wà òun wojú rí Ọlọ́run òun wà àánú rẹ̀ òun bẹ lọ́hùn máa ní nínú ìgbàgbọ́ pé tòsí rẹ̀ lọ́lọ́run bá wà. gbogbo ọjọ́ tó bá fẹ́ ṣe lọ́hùn náà máa rántí pé tòsí rẹ̀ ló wà ìyá rẹ̀ náà súnmọ́ ọ. Ọlọ́run má jẹ́ wá ń yà ọ. èní ni Jímọ̀ ẹja aránsí ṣàṣàrájù tó pọ̀ fún Ànábì káyì tí lọ Jímọ̀ kí a ṣe dúdú iṣẹ́ ẹjọ́ Jímọ̀ káwẹ̀wẹ̀ Jímọ̀ Ọlọ́run gbà lẹ́sìn fún wa aṣọ́pọ̀ Jímọ̀ láyé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.